LIZZY Anjorin mú orúkọ mi àti ti àwọn ọmọ mi lọ sí ọ̀dọ̀ babaláwo. Arábìnrin tí a ń pè ní Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi. Arábìnrin tí a ń pè ní Ìyábọ̀ Òjó yìí ó ti sunkún síta lórí ọ̀rọ̀ wípé LIZZY Anjorin ó mú orúkọ ọmọ rẹ̀ àti títẹ̀ rẹ̀ gangan àwọn ọmọ rẹ̀ gbogbo ní LIZZY Anjorin ó ní ó mú lọ sí ọ̀dọ̀ babaláwo. Kí nìdí tí arábìnrin yìí tí ó fi jáde tó sọkún tó ń fi ẹ̀hónú rẹ̀ hàn? Ẹ máa bá wa ká lọ lórí ètò yìí níbi láti máa tú gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. A ó máa tú gbogbo rẹ̀ fún yín níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, èdè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí a ń pè ní LIZZY Ìyábọ̀ Òjó ó ti jáde ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn látòrí wípé arábìnrin tí a ń pè ní LIZZY Anjorin ó ti mú orúkọ Ìyábọ̀ Òjó àti ti àwọn ọmọ rẹ̀ gbogbo ló mú wọn lọ sí ọ̀dọ̀ babaláwo. A kò tí mọ̀ nǹkan tí arábìnrin náà fẹ́ fi orúkọ náà ṣe ní ọ̀dọ̀ babaláwo. Ẹ kúkú mọ̀ wípé láìpẹ́ yìí láì jìnnà ní kóòtù sì sọ wípé LIZZY Anjorin ló jáwé olúborí nípa ti court case tí àwọn méjèèjì jọ ń fà láti ọdún díẹ̀ sẹ́yìn. Court case sọ wípé kóòtù ti sọ wípé arábìnrin Ìyábọ̀ Òjó, arábìnrin LIZZY Anjorin ló jáwé olúborí nínú ọ̀rọ̀ náà nínú court case tí wọ́n jọ ń fà pẹ̀lú ara wọn. Arábìnrin yìí èyí tí a ń pè ní Ìyábọ̀ Òjó ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún fi kọ̀ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní níbi LIZZY Anjorin ṣe mú orúkọ títí àwọn ọmọ òun lọ sí ọ̀dọ̀ babaláwo wípé kò sí ọ̀pọ̀ tí gbọ́dọ̀ ṣe àti òun àti ọmọ òun. Ó ní ìrọ̀gbọ́dọ̀ ẹ̀wọ̀n ẹni tí nǹkan bá ṣe òun pẹ̀lú àwọn ọmọ òun wípé kí wọ́n di LIZZY Anjorin mú ètò ló wà ní ìdí rẹ̀ àwọn ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó tí ó sọ rèé. Ẹ̀yin olólùfẹ́ wa, kí ni ẹ rò pé yóò padà ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin LIZZY àti Ìyábọ̀ Òjó bí wọ́n ṣe ń fa ọ̀rọ̀ yìí tí wọ́n ń ṣe ìgbọ́nmi sí omi òtún lẹ́ẹ̀rin àwọn méjèèjì lẹ́ẹ̀rin ara wọn? Kí ni ẹ rò pé yóò padà ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì yìí? Ẹ tún ti ń mọ̀ wípé arábìnrin yìí LIZZY Anjorin náà sọ wípé ó jáwé olúborí àti wípé kíbi ẹ tún rò wípé yóò tún padà ṣẹlẹ̀ ní bí kóòtù ṣe sọ wípé LIZZY Anjorin ló jáwé olúborí nínú court case tí Ìyábọ̀ Òjó ó fi ara rẹ̀ gbé lọ sí ilé ẹjọ́. Ẹ̀yin èèyàn wa, a kò lè rí ìgbà ìlọ lórí ètò wa lénìí. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rí ilé yìí lórí ọmọ àríyànwó tún dọjọ́ mi. Ó dìgbà.